àṣà àràbù ni kò kí ń ṣe tọ̀dọ̀ ti wà. Tẹ́ ẹ bá wo inú Quran kò dárúkọ wà. Ó wá ń sọ wípé fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò nígbà òtútù àti ìgbà ooru. Allahu kọ́ ló ń dáàbò bò yín nígbà òtútù. Wọ́n ti ń dáàbò, Olódùmarè ti ń dáàbò bò wá kí wọ́n tó gbé Allahu wá sí ilẹ̀ Yorùbá. Ó wá tẹ̀síwájú ní àyà 3. Ó ní nítorí náà ìdílé Kùrẹ́ṣì náà ń bá wí o, àwọn Kùrẹ́ṣì àwọn Àràbù náà ń bá wí o. Ó ní kí wọ́n jọ́sìn fún Allahu Olúwa ilé Kàbá yìí ẹ̀yin èèyàn. Inú Kàbá ni Allah wà. Ṣìgìdì àwọn Kùrẹ́ṣì sì ni ṣìgìdì àwọn Kùrẹ́ṣì sì ni Allah kò kí ń ṣe Olódùmarè. Ẹni máa rọ́wà sí. Bẹ́ẹ̀ni. So nǹkan tá à ń sọ ni pé àwọn bàbá wa ìmáàmù wọn ní nǹkan tá à ń sọ ni pé fẹ̀yìn jàmá. Ìtàn àwọn Kùrẹ́ṣì ìtàn àwọn Àràbù ló wà nínú Quran. Wọ́n ní ìtẹnu Kùránì ìtàn àwọn Lárúbáwá àwọn Màràbù àwọn alọ́fún kígbe wọ́n lè bá ìyá wọn sùn wọ́n lè bọ́mọ sùn wọ́n lè bá sísítà wọn sùn. Àdẹ̀mọ̀ bóyá àwọn ará Ìlọrin ó dà ń pé àwọn ará Kùrẹ́ṣì ló wà ní Ìlọrin. Àwọn bàbá wa láwọn ọmọ bóyá àwọn ará Kùrẹ́ṣì kan ti fáwọn ará àwọn ìyá àwọn onílọrin wọ́n ti fọ́ wọn lẹ́yìn. Because tẹ́ ẹ bá wẹ̀ ẹ́ rí pé wọ́n sọ pé kí wọ́n ṣàfẹ́ kí gbogbo ayé jọ́sìn fún Allah. Àwọn bàbá wa ní àwọn ará Kúrá Ìlọrin lọ́rin mọ́rin wọ́n ní wọ́n fẹ́ kí gbogbo àgbáyé kan dẹrú Allah. Nǹkan tí Allah dẹ̀ ń sọ ń bì àwọn Kùrẹ́ṣì ló ń bá wí ó ní kí wọ́n jọ́sìn fún Allah Olúwa ilé Kàbá. Àwọn tí Allah sìgìdì Allah ọlọ́wọ́ ọ̀tún méjì tó ń ṣe nìmọ́nú Kàbá àwọn tí ń tọ́ka sí ni àwọn ará Kùrẹ́ṣì àwọn Arábíkì Lárúbáwá. Báwo ló ṣe kan àwa ọmọ Yorùbá torí a ò tán mọ́ Kùrẹ́ṣì? Wọ́n ní báwo ló ṣe kan ìrìn aláwọ̀ dúdú ìrìn adúláwọ̀. Ẹ jẹ́ ká tún wá tẹ̀síwájú a tún wá débì kan wọ́n pe àyà yẹn níbi tí ẹ máa gbọ́ tó máa sọ pé tó bá ṣẹ̀mí máa fún ní tàbá ó lè jẹ tàbá tí àdá 3. Lóòótọ́ ni àwọn bàbá wa ń sọ pé àyà kan bẹ nínú Kùránì àlìkùránì ìwé mímọ́ ìwé tó sọ̀kalẹ̀ látọwọ́ Allah àyà tàbá tí àdá ni táwọn afáàdì mọ́ fi ń dẹ́rù bà wá nígbà tá a fi wà ní kékeré àtàyà láìmọ̀ kan bíi sìgìdì Allah tí ọmọ nǹkan kan. So ẹ̀yin èèyàn bí wọ́n ṣe ń lo tàbá tí àdá yẹn jẹ́ kí n ṣàlàyé fún yín. Wọ́n ní bí iṣẹ́ tí Allah ní tàbá tí àdá wá ṣe bàbá wọn ṣàlàyé rẹ̀ fún. Àyà alákọ̀ọ́kọ́ nu tàbá tí àdá ó sọ wípé. Àyà alákọ̀ọ́kọ́ kà nínú ìwé inú ibi tó kọ tàbá tí àdá sínú àyà tàbá tí àdá àbíláàbí. Ó ní ọwọ́ àbúláàbí méjèèjì ti ṣòfò òun náà sì ṣòfò. Allah wọn sọ pé kí bọ́bọ́dọ̀ sọ fún àbíláàbí pé apá rẹ̀ méjèèjì ó ti pasán ló ti pàdánù rẹ̀ ẹ̀ṣẹ̀ olóṣèlú. Táwọn àáfàá ẹni bíi tán bá fẹ́ lo tàbá tí àdá. Wọ́n ní táwọn akéwú tọrọ jẹ àwọn alọ́kó ló ń kígbe kò lóko kò lódò wọn paláru wọn dákẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ nípa tàbá tí àdá. Níbi tí wọ́n fi àbíláàbí sí wọ́n wá forúkọ ẹni náà wọ́n á fi sí. Wọ́n níbi tó bá ti fẹ́ ṣe àwọn akéwú tọrọ jẹ tó bá fẹ́ fi ìwé Kùránì wọn hùwà burú wọ́n wá yorùkọ tàbá tí àdá ń bẹ̀ wọ́n yorùkọ àbíláàbí bẹ́ẹ̀ wá forúkọ onítọ̀hún sí òun di pàṣípàṣí. Lápẹẹrẹ tí ọwọ́ ẹni náà bá ń jẹ́ agénilórí. Wọ́n ní tí ọwọ́ ẹni náà bá ń jẹ́ agénilórí. Tí orúkọ ẹni náà bá ń jẹ́ agénilórí. Wọ́n ní tí orúkọ ẹni yẹn tó fẹ́ ṣépè fún yẹn tí bá ń jẹ́ agénilórí. Ìdí tí wọn ò bá fi sọ pé ọwọ́ àbíláàbí méjèèjì ti ṣòfò òun náà sì ṣòfò wọ́n wá sọ pé ọwọ́ agénilérí méjèèjì ti ṣòfò òun náà sì ṣòfò. Wọ́n á wá lórúkọ agénilérí yẹn sáàrin yẹn pé ọwọ́ agénilérí o ọwọ́ rẹ̀ ti ṣòfò ayé òun náà dẹ̀ pasán. Àwọn dúkìá rẹ̀ náà ó ti ṣòfò. Wọ́n ní dúkìá rẹ̀ ó ti dolúkú mùsùlùmọ́ lọ́wọ́. Wọ́n á tún ní ohun tí ó ṣe níṣẹ́ ó ti ṣòfò. Àti gbogbo ohun tó fojú ààrẹ rẹ̀ kójọ ó ti ṣòfò. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa nílé mo wá fẹ́ ká jẹ lo ọpọlọ tí Olódùmarè fún wa ǹjẹ́ Ọlọ́run Olódùmarè lè sọrú ọ̀rọ̀ yìí. Gbogbo ẹ̀yin jàmá lónìí Friday ọjọ́ olóyin Jímọ̀ olóyin ọjọ́ tó tóbi ju ọjọ́ ńlá gbogbo ẹ̀yin jàmá àtàjọ kírun Jímọ̀ tẹ́ ń gbọ́rọ̀ wa ìjẹ́ Ọlọ́run ọba Elédùmarè ti wà nílẹ̀ káàárọ̀ òjì wa ìjọ lè sọrú nǹkan báyìí.
ẹ jẹ́ ká tẹ̀ wá. ìdájọ́ yẹn ọwọ́ yín lọ́wọ́ àdìgbàlà wa kọ́ tún ní báyìí. ọwọ́ yín ló wà o, ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ẹ lè tẹ̀ sí comment section. ǹjẹ́ Ọlọ́run lè sọ ọ̀rọ̀ yìí? bàbá wa ní gbogbo ẹ̀yin tí ẹ wà tẹ́ máa ń tẹ àtẹ̀jíṣẹ́ sórí prógráàmù wa yìí, ìjẹ́ Ọlọ́run tẹ́jọ́ ọmọ Yorùbá gidi tẹ̀ kì í ṣerú àlá tẹ̀ ń ṣàgùtẹ̀ Ísírẹ́lì tẹ̀ jó gidi ọmọ Yorùbá tẹ̀ fẹ́ kílẹ̀ Yorùbá ó bàjẹ́. ìjẹ́ Ọlọ́run ọba Elédùmarè wa ǹjẹ́ gbólóhùn yìí lè tẹnu ẹ̀ jáde? tó bá wá jẹ́ pé lóòótọ́ ni Tàbátì Àdá yìí ń ṣiṣẹ́ ni. bàbá wa ní tó wá jẹ́ pé lóòótọ́ ni Tàbátì Àdá yìí wúlò. àwọn Fúlàní wà ní oko báyìí tí wọ́n ń pa àwọn tí wọ́n ń lé àwọn ọmọ Yorùbá kúrò ní oko. ẹ̀dùn lọ́fà àwọn bàbá wa ní àwọn x-men àwọn alọ́kọ́ ní ọgọ́lóhun kígbe tán láwọn bàbá wa lóko àwọn Boko Haram àwọn Fúlàní. kí ló dé tí Tàbátì Àdá bá ń ṣiṣẹ́ ni kí ni gbogbo àwọn akéwùgbà góòdì ń wò? kí ló dé tí wọn ẹ ṣeun kí ló dé tí wọn ò lè wọn Tàbátì Àdá sínú wàhálà tó máa ń gbé kiri yẹn kán wọ́n sí kán wá sọ pé ọwọ́ àwọn Fúlàní méjèèjì ti ṣòfò àwọn náà sì ṣòfò. àwọn bàbá wa ní ẹ̀yìn àfáà ẹ lọ sí Tàbátì Àdá onírin bẹ́yà onírin yẹn ló máa ṣe amúṣẹ́yá ẹ lọ sí Tàbátì Àdá onírin kẹwàá ẹ lọ sí wàhálà onírin kẹwàá tu Tàbátì Àdá ti pé gbogbo ọwọ́ àwọn Fúlàní tó ń gbé lóko kí gbogbo ọwọ́ wọn ṣòfò. kẹ wá lọ omi yẹn kẹ wá lọ dà sínú oko ká wá wò bóyá ó máa ṣiṣẹ́. kò lè ṣiṣẹ́ àwọn ọjà dára láàmú irọ́ ló bá dé. ẹ̀yin èèyàn wa irọ́ ni kinní yìí tàn lásán ni. gbogbo wa ti mọ̀ wípé Ọlọ́run ọba tó dá wa kò lè ṣe kíni o kò lè sọ irú ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. àwọn bàbá wa ní ká tún tẹ̀síwájú. a bọ́ sí Quran 4 verse 82. a ti bọ́ sí Quran 4 verse 82 báyìí. ó sọ wípé. àyàwó. Quran 4 verse 82. ok Quran 4 verse 82 kò ní àyà ni kò ní táyà. ó ti yé wọn tẹ Quran 4 wọn ti mọ̀ pé Suratu Nisa nìyẹn. Suratu Nisa. verse 82. verse 82. now ẹ máa gbọ́ nǹkan tí àyà yẹn sọ. wọ́n ní ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ ohun táyà yẹn sọ tálà. àyà yẹn sọ wípé ó ní ṣé ẹ kò ronú nípa àlùkùránì ni. àyà yẹn ń sọ fún gbogbo ẹ̀yin ẹrú àlá pé ṣé ẹ ronú nípa ìwé táwọn ará China bá yín píríǹtì ni. ó ní tó bá jẹ́ pé ó wá láti ọ̀dọ̀ ẹlòmíràn yàtọ̀ sí Allahu ni. ó ní tó bá jẹ́ pé ìwé yẹn wá láti bòmí yàtọ̀ sí China àbágége. ó ní ẹ ò bá ti máa rí àwọn ìtakò oríṣiríṣi nínú rẹ̀. wọ́n wá ní ẹ̀ bá ti mọ orí àtakò oríṣiríṣi èyí jẹ́ yìí ò jẹ́ nínú ìwé yìí. fún àpẹẹrẹ àwọn tí wọn ò bá mọ nǹkan tó ń jẹ́ ìtakò. wọ́n ní fún ẹ̀sáǹpù àwọn tí wọ́n wá lè mọ gbóyìnbó wọ́n lè gbóyìnbó rádá ẹjọ́ sọ fún wọn léèbó. wọ́n ní fún ẹ̀sáǹpù. ẹni tí ò bá mọ nǹkan tó ń jẹ́ àtakò kí nǹkan takora wọn. ìtakò ní. òun ni pé kí n sọ fún èèyàn yìí pé lọ jẹun kí n tún wá sọ fún pé má jẹun ṣé mọ̀ pé ó ti takora wọn. ó ti takora wọn ẹni fẹ́ fi bí pani ni. kí n sọ pé orí ìdúró rẹ gbọ́dọ̀ wà kí n tún sọ fún pé àfi kó tún jókòó ṣé mọ̀ pé ó ti takora wọn. ó ti takora wọn. so Kùránì wá sọ wípé tí Kùránì yìí bá wá láti ọ̀dọ̀ ẹlòmíì yàtọ̀ sí ọ̀dọ̀ Allah ni ẹ máa ti rí oríṣiríṣi àtakò. Kùránì ni wọ́n print Kùránì yìí jáde yàtọ̀ ní China tí ó bá ṣe China ni ó yẹ kí àtakò ọ wà nínú rẹ̀. so ẹ wá jẹ́ nǹkan yìí ló wá gbé wa lọ sí aya Quran 2 verse 256. wọ́n ní nǹkan yìí ló wá gbé wa lọ sí Quran 2 verse 256 bẹ́ẹ̀ ni. 256. ó sọ wípé ó ní kò sí ìjẹnipa nínú ẹ̀sìn. ó ní kò sí ìjẹniníyà ìdániláàmọ́ ìhẹnilémọ̀ nínú ẹ̀sìn. kò sí dandan nínú ẹ̀sìn. gbogbo ẹ̀ mú kó papọ̀ ni. pé kò sí dandan kó ní kálukú ṣe kí ni o. kó ní kálukú ṣẹ̀sìn rẹ̀. bẹ́ẹ̀ ni. mo rò bí gbogbo wa ti gbọ́ nǹkan tí mo sọ yẹn a gbọ́ yé yékéyéké ó ní kò sí dandan nínú ẹ̀sìn. ẹ wáyé ká tó wá lọ sí Kùránì 9. Allah sọ nínú Kùránì yẹn pé kò sí dandan ìfipámúni kán wá bá ní lásẹ̀ńbílì àwọn tẹ̀bílíkì àwọn àlìsúnà wàlìjàmáàlì kán ní ọbọlọ wá bá wọn kí wọn tó láti wọn ní kò Allah ní kò sí nínú Kùránì. Kùránì tó wá sọ ní Quran 9 verse 29 wípé. Kùránì tó wá sọ nínú Quran 9 verse 29. ó tún wá ní kẹ́ gbógun ti àwọn tí kò bá ti gbàgbọ́ nínú Allah. ó ní kẹ́ gbé ogun ayérayé kẹ́ wọ́n lè mọ̀ tó máa ń ta oúnjẹ kẹ́ mọ́ bá wọn rà
tó bá ń ta kíkẹ́ mọ́ bá wọn rà tó bá ń ta èédú ẹ mọ́ bá wọn rà wọ́n gbẹ̀rọ̀ lọ́ta kalẹ̀ kọ́ mọ́ lọ́ta ẹ mọ́ bá wọn lọ́ta ẹ mọ́ bá wọn ṣe àwọn tó bá ti gbà fàlà. ó takora wọn àbí kò takora wọn. tọ́rọ̀ yìí wá takora wọn aláṣìṣe làlá ń bẹ ni. àkọ́kọ́ sọ pé kò sí ìjẹnipa kò sí dandan nínú ẹ̀sìn kó ní kálukú ṣe tiẹ̀. ẹ̀ẹ̀kejì sọ pé ẹni tí ó bá ti ṣe Islam kẹtù gbógun tì ó takora wọn àbí kò takora wọn. àyà alákọ̀ọ́kọ́ ohun tí màá mú un try láti sọ ni pé àyà alákọ̀ọ́kọ́ ó ní ẹni tí èbá ti ṣe mùsùlùmí ẹgbẹ́ yẹn mú bí ọmọ ìyá ẹ bá ṣe ẹ faranulé ẹjá yọ̀ mọ́ra wa kábàrà wa ṣe sọ́tún kábàrà wa ṣe sósì. àyà ẹlẹ́ẹ̀kejì tó wá takò pẹ́ni tí èbá ti ṣe mùsùlùmí tó bá rìn lójú wíńdò yẹn ṣe pẹ̀lú tó bá ń ta oúnjẹ mọ́ bá ṣe gbogbo ohun tó bá gbé kọjá wájú tó dàbí ìgbẹ́ ẹ mọ́ ní ẹ̀rẹ̀ ẹ rí bí ẹni àjò ló kò pa bí ẹni tẹ́lẹ̀ yìnbọn pa báwọn Boko Haram ṣe pa yín kẹ pa wọn fẹ́ bá tí wọ́n jẹ́ kẹ rán wọn láwọn àrèmábọ̀. ṣé ẹ rí àwọn àyà àkọ́kọ́ yẹn òun ló máa ń lò tí wọn ò bá ì tí pọ̀. wọ́n ní àwọn àyà alákọ̀ọ́ta kọ́kọ́ kà tó ní ẹ kó wọn mọ́ra kẹ mọ́ bá wọn jà yẹn òun ni wọ́n mọ́ ń lò tí àwọn tó ń ṣe mùsùlùmí ọba ju 10 mẹ́rin lọ. tọ́ bá wá ti pọ̀ wọ́n á bọ́ sórí ẹlẹ́ẹ̀kejì. tọ́ bá wá ti pọ̀ tí wọ́n ti di pé ó dàbí pé ṣòkòtò àwọn ti ń tólẹ̀ wọ́n wá bọ́ sórí àyà ẹlẹ́ẹ̀kejì. so ẹ̀yin díẹ̀ tó bá kù tí ẹ ò ṣèṣin Islam kí ló máa ṣe fún yín wọ́n á gbógun tì yín. ẹ̀yin tẹ́ bá bí kìrìsìtẹ́nì bí ẹ̀yin tẹ́ lẹ́sìn ẹ̀kẹ́ wó pé this is a freedom life I can live without no religion àbáwá tá a jó níṣẹ̀ṣẹ̀ tá a jẹ́ lẹ́bọ wọ́n mọ̀ wá gbógun lé wa. ẹ jẹ́ ká tún bẹ́ẹ̀ ní ká parẹ́. ẹ jẹ́ ká tún tẹ̀síwájú Quran 17 verse 23. wọ́n ní ká tún tẹ̀síwájú Quran 17 verse 23. ó ní kí eléyìí sọ pé ẹ ṣe dáadáa sí àwọn òbí yín méjèèjì. Quran yìí sọ pé ìwọ ọmọ tí ìyá àti bàbá bí tó bá dàgbà tó náà di tójú bọ́ kó tọ́jú ìyá ẹ̀ kó tọ́jú bàbá ẹ̀. ṣe dáadáa má ṣe ṣe ṣíọ̀ sí wọn ṣe dáadáa sáwọn òbí ẹ méjèèjì. wọ́n ní kó gbọ́rọ̀ sí wọn lẹ́nu kó tó wọn gẹ́gẹ́ bí ọmọ sí bàbá gẹ́gẹ́ bí ọmọ sí ìyá. ẹ jẹ́ ká tún wá lọ sí Quran 9 verse 23 ẹ tún gbọ́ nǹkan tó wí. wọ́n ní ká tún wá lọ sí Quran 9 verse 23. ìyẹn tún wá sọ pé ẹ̀yin tí ẹ gbàgbọ́ lódodo. ó tún wá sọ eléyìí wá sọ pé ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí òdodo ẹ̀yin ará mọ́sálásí. ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn ọ̀yà yín àwọn arákùnrin yín ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò tí wọn ò bá ti ṣe Islam. ó lẹ́yìn ará mọ́sálásí ẹ̀yin mùsùlùmí òdodo ìyá yín bàbá yín alábàágbé yín ará ibiṣẹ́ yín ará àdúgbò yín ó ní tẹ́ bá ti rí wọn kẹyìn wọn lódì kẹfọkùnrin ayé fọ́ wọn dẹ́dẹ́. ẹ̀yin èèyàn wa ó takora wọn àbí kò takora wọn. wọ́n ní sálà tún takora rẹ̀ ń bẹ̀ yín àbí ọ̀takora wọn aláàsì sọ ń bẹ̀ ní náà. àkọ́kọ́ ní ẹ ṣe dáadáa sí wọn ìkejì tún sọ pé ẹ má ṣe dáadáa sí wọn. ó dẹ̀ sọ ní òkè pé tí ìwé yìí bá wá láti ọ̀dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah ni ẹ máa rí àwọn àtakò oríṣiríṣi a ti mú àtakò bíi méjì wá báyìí ṣé ká wá sọ pé ìwé yìí ó wá láti ọ̀dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah ni ẹ̀yin èèyàn. Allah jálá sì sọ. so fún ìdí èyí a kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ yí pé Quran ìtàn àwọn Kùrẹ́ṣí ló wà ń bẹ̀ kò sí ìtàn ọmọ Yorùbá kò sí ìtàn lùmí ń bẹ̀ ìtàn alárúbáwá nìkan ni kò kan ọmọ Yorùbá so mo sọ yìí mo dúró ẹ jẹ́ kí Chief Imam kí ọ gbóhùn sókè. ìkẹ́ àtọ̀là tó pọ̀ làbíyá ló gbogbo ilé rẹ̀ mọ̀ pé àsìkò Ramadan ti ń bọ̀ wá so àwa gbé bàbá wa General Imam láti ìsàlẹ̀ Èkó so a gbé wọn wá sílùú Libya kán wá sí general kán wá sí ọ̀rọ̀ tanijí so nípa àwẹ̀ Ramadan kí ni ìwúlò àwẹ̀ kí láǹfààní àwẹ̀ so wọ́n bá wa sọ̀rọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n lè gba ibi àwẹ̀ yẹn náà kọjá torí àsìkò àwẹ̀ là á ti múra àwẹ̀ báyìí kódà mo ti lọ ra èrè àti ẹ̀gàn sínú ilé bámbá àti su wọ́n náà kì í máa jẹ yẹn nú àwẹ̀. Salam. Welcome bàbá wa. Ya mo kí gbogbo ilé àbọ̀rìbọ̀ yìí á dẹ̀ kí ẹ̀yin Muslim tiwa náà ní salam aleikum. Salam wa mọ̀rìyàbá bí kan. Ya gẹ́gẹ́ bí ms ṣe ti gbé yín débẹ̀ pé Kùránì takora wọn èmi wá fẹ́ sọ nípa pé ṣé Muhammadu ní gbàlà àbí kò ní gbàlà. Bàbá wa General Imam wọ́n ní bàbá wa ms wọ́n ti ṣàlàyé pé tí Kùránì takora wọn àbí ó takora wọn tàdé fi mú ẹ̀rí tó péye wá pé Allah ó jẹ́
ọjọ́ sí gidi kan tó yẹ pé aláṣìṣe ni. bẹ́ẹ̀ni. so bàbá wa general imam tàbí tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àti ilé èkó láti gbé wá sílùú Libya pé wọ́n bá gbogbo ọmọ Yorùbá lágbàáyé sọ̀rọ̀. wọ́n ní ìjẹ́ Muhammadu tó ní gbàlàjáde. àbí kò ní gbàlà bẹ́ẹ̀ ni. àbí àlìwá gbàlà gbẹ́gbẹ́ ẹ̀. bẹ́ẹ̀ ni à ń tẹ̀lé ni. bẹ́ẹ̀ ni torí àwọn Yorùbá ẹ má bínú bó ṣe bí ìwé wọ́n lẹ́ni tó bá máa dáṣọ fún ni àáwò tọrùn ẹ̀ wò ẹni bá máa dáṣọ fẹ́gùn tọrùn ẹ̀ la máa wò. àwọn bàbá wa ní gbogbo ọmọ Yorùbá ní lóko lẹ́yìn òde ẹ mọ́ bínú kó ṣe bí òwe pẹ́ni tó bá máa dáṣọ fún ni tọrùn ẹ̀ là á wò. ẹ jẹ́ a lọ sínú Sọ̀yí Buhari 54:45. wọ́n ní ká lọ sínú Sọ̀yí Buhari 54:45. Muhammadu sọ ń bẹ̀ pé òjíṣẹ́ Allah òjíṣẹ́ sì gidi Allah alápáwọ̀ tún méjì gbóhùn sókè ń bẹ̀ pé. ó ní ẹni tó bá ti jẹ èso kan tó ń pè ní èso déètì tó bá ti jẹ méje. ó ní ẹni tó bá ti jẹ èso dàbínù. bẹ́ẹ̀ ni tó bá ti jẹ méje wóró méje ẹyọ méje. ó ní tó bá jẹ méje láàárọ̀. tó bá jẹ méje láàárọ̀ méje yẹn fẹ́yìn tẹ̀ bá gbọ́ Yorùbá tó lè kó ìwòsàn àfò òyìnbó àfò Yorùbá là ń bá sọ̀rọ̀ níbí. méje 7. bẹ́ẹ̀ni onírú ẹni náà májèlé ò lè ràn májèlé ò lè pa láéláé. onírú ẹni yẹn tó bá jẹ dàbínù méje láàárọ̀ méje lọ́sàn-án tó bá di lálẹ́ tó gbé májèlé jẹ ikú òkè ò lè pa. ó ní àṣàsí ò lè bá. ó lásàsí ò lè bá ọkọ yóò lè tábà. ẹ̀yin bọ́lá wa ń lọ ṣe wá mọ̀ pé Muhammadu ya wèrè. bàbá wa ní sẹ́ wá mọ̀ pé Muhammadu ṣe gángan. ibẹ̀ la wa ń lọ ìṣó ẹni bá ń tẹ̀lé wèrè òun náà bí ó jẹ́ wèrè ni. wọ́n lẹ́ni tí wọ́n nígbà tó wá ti di pé Muhammadu ya wèrè rí ó ti ní gángan rí ẹ̀yin tẹ́ bá tún wá ń tẹ̀lé náà dẹ̀nẹ̀kẹ́ ní gángan nílẹ̀ Yorùbá òun lẹ ṣe tó máa ń ṣe ọ̀yàn bí Olúwo tó wà níwà àti Mufti oníbẹ̀lẹ́nu àwọn ọmọ àlè méjì yẹn. wọ́n nílẹ̀ lẹ́bi rí pé Mufti ó ń bẹ lẹ́nu pẹ̀lú Rasidi rẹ̀ Olúwo kẹrẹmọ́jẹlé pẹ̀lú wèrè kan ìmáàmù bóyá Lùsẹ́yìn ló wà. bẹ́ẹ̀ ni ìmáàmù tó wà Lùsẹ́yìn ọmọ àlè yẹn. ẹ rí i pé kẹ́tì ń ṣe wọn. àti ìmáàmù tó wà l'Ógbómọ̀ṣọ́ tí ọba Ògbómọ̀ṣọ́ fẹ́ ṣe carnival tó lọ ń kọ̀wé síjọba pé òun ò fẹ́ kí wọ́n lo stadium yẹn ṣe rí i pé lára àwọn wèrè náà ni. ìmáàmù Ògbómọ̀ṣọ́ akéwù tọrọ jẹ ọmọ kékeré ara ẹjọ́ ní fínrò kiri ọlọ́pọ̀. oníkọba má ṣe ayẹyẹ lóní stadium. nílùú rẹ̀. sọ ẹ jẹ́ àlọ́bí tá à ń lọ ẹ wá lọ́wọ́ Sọ̀yí Buhari 31:75. wọ́n ní ká lọ wo Sọ̀yí Buhari 31:75. so tẹ bá máa ń gbọ́ táwọn àwọn akéwù tọrọ jẹ yẹn wọ́n bá tilé jẹ́ àwọn ọmọ oko àwọn ọmọ àlè yẹn. wọ́n ní tẹ bá rí àwọn ọmọ àlè akéwù tọrọ jẹ tó ń fọwọ́ sí ìlú ilé bàbá wọn. tó máa ń sọ pé Yorùbá ló máa ń ṣoògùn ló máa ń sa nǹkan síyàn ẹ wá wò tàwọn àràbù lábẹ́ káyì. Yorùbá ló máa ń ṣoògùn àádẹ́ máa sọ pé èèyàn burúkú ló wà kò ṣoògùn burúkú. bẹ́ẹ̀ ni wọ́n ìgbà tó wá àṣàṣì tó sà sí Muhammadu nílùú àràbù rèé o. wọ́n nígbà tí wọ́n ta Muhammadu òjíṣẹ́ Allah lọ́fà gbóná. wọ́n ta lọ́fà Muhammadu bá pariwo bá kígbe. wọ́n ní Muhammadu pariwo oró. ó bá ń ṣe gángan. wọ́n ní bó ṣe gbàbẹ̀ wọjà nìyẹn. tí Muhammadu bá jókòó ó lè lóun ti dé Canada òun yẹ̀ṣẹ̀ dé láìpẹ́ ni. wọ́n ní tí Muhammadu tó bá jókòó lásán ó lè bóun ti lọ gbàrún wákàtí 5 wá lọ́dọ̀ Allah. tó bá kírun tán ó lè ní àṣẹ mọ̀ pé lánàá yẹn mo kírun 200 gbà yẹn yín ọmọ. ó ní tó bá kírun tán lẹ́sẹ̀kẹsẹ̀ ló ní mo sọ fáwọn jàmáà rẹ̀ fún lánàá òun kírun 1 million. ó lè tún jókòó ó ní bóun ṣe jókòó mi ìbáyìí sínsìn òun wúra àwọn onílẹ̀ Yorùbá. aláìsí ṣé wàá dámú. irọ́ lọ́wọ́ yẹn náà pa wọ́n á ní yẹn náà wà lé lọ́nkìrún Mẹ́kà irọ́ bá yẹ̀ wọ́n arábí yẹn jẹ́. àná mi ń bọ̀ wá bá yín. wọn bí ya ẹ̀dá mo máa só mọ́lẹ̀ ń bí báyìí. a máa chain ẹlẹ́gbẹ́ ọ̀gá ẹ̀ ni. Muhammadu máa wá jókòó á wá máa sọ pé òun lòun lé lámúrúdù kan yẹn òun lòun lé lámúrúdù láti ilẹ̀ Mẹ́kà wá sílẹ̀ Yorùbá lára orí burúkú táwọn ọmọ yẹn náà gbé kiri nìyẹn o. òjíṣẹ́ Allah jókòó gbàdé kó ti ní gángan wá wá jókòó a máa rorò kúrò a máa sọ káàtì. a máa wí káàtì fún ẹni tó bá fẹ́ kà Sọ̀yí Buhari 31:75 ibẹ̀ ni ó wà. wọ́n ní fún ẹni tó bá fẹ́ ka àdìsí yẹn Sọ̀yí Buhari 31:75. a máa wá tẹ̀síwájú pé ṣé Muhammadu lùyàwó ẹ̀ àbí kò lùyàwó ẹ̀. wọ́n ní a máa wá tẹ̀síwájú a tún máa lọ káyà kan ibi tí Muhammadu ti fọ́n yàwó yálà ya ìsàkókò lójú. so torí ta bá ń sọ wọn á máa ní Muhammadu ní àwòkọ́ṣe rere òun ni Allah ní kọ́ wọn máa tẹ̀lé. torí wọ́n ní ta bá ń sọ fún yẹ́mu dàbí pàǹbà òjíṣẹ́ Allah lórúkọ jẹ́ ìjọ lẹ́tọ̀ọ́ ẹni tẹ́ pé lójúṣẹ́ kọ́ mọ fọ́ yàwó ẹ̀ lójú. ó fún ẹ̀ṣẹ̀ nà lé aya Aisha aya yẹn dùn tó fi kú ni.
ọba ayé ọmọ ọlọ́mọ jẹ́ ọmọ ọdún 6. tábà tí wàá sọ yẹn tán àwa sọ bí bàbá Muhammadu ṣe wọná. a bá kúrò ń bẹ̀ yẹn àwa bọ̀ síbi tí bàbá tó bí òjì sí Allah. ó jóná keegun. bàbá ìjóná ko eru. ẹ̀yin tẹ́ wá ń tẹ̀lé Nàìjíríà nílẹ̀ Yorùbá wa lẹ ẹ máa